Hello, Kalifa. Ẹ kalẹ́ mà. Ọ̀pọ̀tò. Yes ma. Kí lẹ ńlá kọjá máa ṣeré ńlá Mo yìí sọ. fẹ́ fẹ́ gbà náà ní àbúrò mi kan ní ẹ̀mí tó lọ lọ́hùn. Ṣọ́ǹgbọ̀n àbúrò mi yẹ ó fún ọ̀kadà ní ìgùn. Ó kú ní oṣù kẹrin ọdún tó lọ. Ó sì kọ́lé ojúlé kan sí ọ̀nà amúlékún lẹ̀ yẹn. Ojúlé kan wà tó ti yọ ńbẹ̀. Ìyàwó ẹ̀ tó wá fẹ́, àwọn mẹ́rin ló kó wá fẹ́ ńgbà yẹn wọ́n tó wá fẹ́. Ọmọ mẹ́rin tó wá kó wá yẹ, àwọn ń gbọ́ pé wọ́n lè ṣètò lọ. Ọkọ mi. Fún ọkọ mi. Ládùúgbò ń bẹ̀ náà. Wọ́n máa múlòkó. Ọlọ́run máa bọ̀ kí ni ká ṣe lórí ilé yẹn. Kí ni ká ṣe lórí ilé yẹn. Single mother ni àbúrò yín fẹ́. Ọlọ́mọ mẹ́rin ló fẹ́, ọlọ́mọ mẹ́rin. Ń ló fẹ́. Ó wá ń bọ̀ ọ̀kadà. Ọ̀tá rẹ̀ wá ọ̀tá tẹ̀ kọ́. Ó wá kú ní April ọdún tó kọjá. Ó lè fi kẹ́rin kápẹ́ ṣe ìfà. Ọkọ̀ tó kọjá ṣe ìfà. Kí ni ìyàwó tó wá wà nílé wá ṣe báyìí? Ó ti wá fọkọ mi wà wípé ǹbẹ̀. Ọwọ́ ni mo lè kẹfà ọdún yìí. Ó bímọ mi, ó fẹ́ lómi ládùúgbò yẹn. Ọmọ tọ́tọ́. Ó ti àbímọ tó báyìí. Ọgbọ́n tí ń bá ń dá. Ó bí fẹ́ nìyẹn ládùúgbò. Ẹ ṣé ìyẹ arábìnrin ọlọ́mọ mẹ́rin yẹn ṣé ò ní ìyàwó àkọ́kọ́ àbúrò yín? Ó ní ẹ̀kejì ni. Alákọ̀ọ́kọ́ kọ́. Àkọ́kọ́ ìparí ọkàn lóbi. Ó ti lọ. Ó ti lọ. Ọmọ rẹ̀ wà skúl ọmọ wà. Nígbà tí àbúrò yín wà fẹ́yàwó, ó wá lọ fẹ́ ọlọ́mọ mẹ́rin. Ọlọ́mọ mẹ́rin ni wọ́n á fẹ́ wá kò síra. Ẹ ń gbàyàwó sìngbẹ́rẹ́ àti sọ lórí ètò yìí. Ọmọ ní kí ni ká ṣe lórí ilé rẹ̀ yàrá kan tọ́kọ rẹ̀. Ṣé ó bímọ fún àbúrò yín? Ó bí méjì. Ó bímọ méjì fábúrò yín? Méjì. Ẹ wá ní pé kí ni kẹ́ ẹ ṣe ń pọ̀ ọ̀rọ̀ ilé yẹn nígbà tó ti fẹ́ lòmí àbí? Ṣé ilé ọkọ lẹ́wà mà? Ilé ọkọ rẹ̀ nínú àwọn ìmúlẹ̀ ṣẹ̀fẹ̀ jáde òpínlẹ̀ làní. Ó jáde ọdún kan lọ́la. Ọlọ́run ti mọ́kọ yín sọ́dọ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé Ọlọ́run forí jì wọ́n ó ti ẹ̀dá báwọn kí sọ́ọ̀dì yẹn ó lọ báyìí dáadáa. Ṣé ń sìn mà ká sọ pé ẹ̀yin náà wá fẹ́ ẹlòmíì ládùúgbò mà tẹ́ ẹ fẹ́ lòmíì ládùúgbò ṣé ilé ọkọ yín lẹ̀ ń gbé mà? Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ wá fẹ́ lòmíì ládùúgbò torí ẹ̀ tí ì lè sọlẹ̀ tí ó mọ́ lápẹ́ lè rẹ́ lòmíì ládùúgbò tí ó fẹ́ yín. Ẹ máa gbọ́ kápẹ́ wá fẹ́ lòmíì ládùúgbò ẹ gbọ́ tèmi. Kápẹ́ ẹ fẹ́ lòmíì ládùúgbò ń sìn ẹ wá bímọ fẹ́ nìyẹn. Àwọn fámìlì ọkọ yín kan wá bá yín nínú ilé ọkọ yín yẹn pé ẹ gbọ́dọ̀ kúrò nínú ilé yẹn ni o láì ṣe pé ẹ bímọ fún ọkọ yín tí Ọlọ́run mú sọ́dọ̀ láì ṣe pé ẹ bí ọmọ fún kan wá sọ pé ẹ gbọ́dọ̀ kúrò nínú ilé yẹn torí pé ẹ ti fẹ́ lòmíì ládùúgbò tẹ ẹ bí ọmọ fún. Ṣé ẹ nígbèsí ayé yín láti gbé ńgbà tọkọ ti lọ yẹn? Ṣé ẹ nígbèsí ayé yín láti gbé mọ́mà? Ara pé ẹ nígbèsí ayé yín láti gbé ni pé ẹ lọ fẹ́ lòmíì ládùúgbò yẹn ẹ dẹ̀ bí ọmọ fún ọkọ yín náà dẹ̀ tó lọ mú sọ́dọ̀ ẹ bímọ fún yẹn náà káwọn fámìlì ọkọ yín wá lé yín kò nínú ilé mà ojú wo lẹ fi máa wò mà? Ẹ dá mi lóhùn ojú wo lẹ fi wò? Ojú tí ò dáa. Ojú tí ò dáa ni nípa àdí èyí mà ẹ gbọ́dọ̀ dánrú ẹ wò ó ní gbèsè ayé ẹ láti gbé ó bímọ fábúrò yín tó ti yé yín mà? Ó ti yé mi. Ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé ó wọlé sí Akínyẹmí ara yín? Bẹ́ẹ̀ni ká filẹ̀. Ẹ filẹ̀ ó ní gbèsè ayé ẹ láti gbé. Ó ti yé mi. Ọmọ tó lè bí fún ọkọ yẹn fún àbúrò yín yóò dirun yóò dìgbà. Àmín. Kò wo náà kọ́kọ́ rè ó kù. So ti yé yín mà báàrin yẹn ṣe jẹ́ nìyẹn.